Diola. Ṣé o dá mi mọ̀ ni? No. Èmi ò dá mọ̀. I don't know you. Madam, kí ló dé tó ẹ fi kó bàtà dání lọ́wọ́ báyìí? I think I'm comfortable like this. Àti pé òkè àràfá tí mo gùn ló jẹ́ kí n kó bàtà dání. Come again, I didn't get that clear. Òkè àràfá, oh sorry. Step tí mo gùn yẹn ló jẹ́ kẹ́sẹ̀ máa ro mí mo wá kó bàtà dání. Oh, okay. Diola, o dẹ́ mi mọ̀. Mi ò mọ̀ ẹ́, who are you? Ìgbà wo sígbà wo náà ni àbí nítorí pé mo ti yọ irun funfun ló fi dá mi mọ̀ ni. Mi ò mọ̀ yín. Ṣé kò ń ṣe Adédoyin secondary school ló lọ ni? Ibẹ̀ ni mo lọ. Ó wá dá mi mọ̀ mọ́. I don't know you. Èmi Jídé. Jídé. Ọ̀rọ̀ tí Jídé mi. Jídé, oh my God. Jídé mi my Jídé mi my baby. Ayọ̀ká ọ̀rọ̀ tí Jídé. My one and only Jídé. Jídé. No. Ẹ ká sọ. Uncle Jídé, ẹ ṣe dá o. Láti jọ yìí. Ẹ fẹ́ yọ ọ̀rẹ́ mi wèrè. I did nothing wrong. Hold on. O má sì lè make attempt láti wá mi rárá. Tó bá ti jẹ́ pé gbà tí fún wa ń sìn. Màmá mú yín máa communicate but kò sí mú yín fẹ́ ṣe. Okay. So tell me, are you married? Married? I'm not. Oh. Have you forgotten our promise? I'm still keeping to the promise. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin lẹ́yìn ò kí lè keep to promise you, but listen. So, how is your family? Family is fine. No. Are you saying kò sóbìnrin kankan maybe tó ti try láti? Well, I'll tell you. Èmi náà ti encounter one or two issues pẹ̀lú àwọn obìnrin. But there's this very one tó jẹ́ pé I never expected to go to that extent. You guys still haven't told me what I'm doing here. Why am I kidnapped? What? Kí lẹ fẹ́? Come on! Kí ló ṣe yín náà? Tẹ́ ń ṣe báyìí náà. Oh. Ó ga o. Ṣó mọ̀ kan? Kò ní ṣẹ́jú ẹ̀. Ó ń ṣẹ́jú ẹ̀. Ó ń jọlá màmá láyé wa. Tó sọ fún wa pé tá bá ti bí ẹ ká má ṣe nǹkan kan fún ẹ. Mélòó irú ẹ. Láti pé tó yẹ pé tó bá ń ṣagídí bí títí má ti fìbọn fọ́ ẹsẹ̀ dànù. Kí ló ṣe? Okay, guys, take it easy. Listen, if it is money, I am equal to the task. Just tell me what you want. Ṣé owó lẹ fẹ́ ni? I have the money. Stop tying me down like an animal. Come on. Money my foot. Kí ló ń ṣàlàyé iná? Tí ó bá kí n ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ pé mama tó ní pé ká gbójú àwọ̀ ráyè. Ṣoré tí ọ̀tún àti tòsì yẹn tọ́ mi bá bà lásán. Ó àti ẹ̀ wá sọ tán go wá ń sóyìnbó wo gbóyìnbó èmi gan gbé kù bó dẹ̀ ń wo yẹn èkó jó òyìnbó lọ jẹ́ kó máa yí ẹ ṣó ti gbọ́ àráyè o kó fi wèrè lẹ̀ o. ọmọ tí ẹni tí ó ní ká gbé wá ti bíbá náà fi dé
mo fẹ́ gbọ́n kankan lẹ́nu ẹ̀. Oh man, I only helped you. Come on, I only helped you. Ló mẹ́kù ilé ìwádìí. Kí ló ṣẹlẹ̀ gan-an? Ah, Mama. Jídé. Ó yẹ lẹ́nu torí mi. Last time tí mo meet ẹ, mo ní kó fún mi ní contact ẹ. Ó refuse. Look at you now. Fine boy. You are the brain behind all this, right? Now, okay, now, listen. This is between you and me. If it is money you won't let me know, please name your price. Oh! I should name my price, or you should name your price for what I need from you. Ooh, lover boy. You know what I need from you? Love me. Never. Tó bá ti fún mi lóyún láàrin oṣù méjì, wà á ní àǹfààní láti fò lọ bí ẹyẹ. You make me laugh. Please, when has love become negotiable? Really? I'm in charge. Hello? Are you gonna leave me here? Come and untie me! Mr. Jide, I'm very sorry. Fún gbogbo nǹkan tí n bá ti ṣe fún yín. Ẹ má bínú. Last time tí mi kúrò níbí, results mi rò bóyá negative ni. At the end of it, positive ni. Torí náà, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ kọ̀ wò ó pé, I don't know, kí n tí bá bẹ̀yìn láti ẹni dọ́là, kò lè solve ẹ̀ bọ̀ ẹ jọ̀ọ́, ẹ má bínú. I will definitely pay for any damage tí bá ti cause me. So, you mean you held me hostage here for 2 days? All because of this rubbish? Answer me. You held me down here hostage for 2 days? Because of that stupid thing you call pregnancy? What? How can you be that selfish? Hello? Ṣé dandan náà máa ń fi tipá ṣe nǹkan ni? Kí n fi tipá ṣe nǹkan, Ọlọ́run ló máa ń ṣe nǹkan at his own will. Kí ló ń ṣe yẹn ẹ̀dá yìí ná? You now held me down here for 2 days. Do you really realize what you have done? Do you realize I can take this up against you legally? Just calm down. Calm down? Calm down after tying me down here. Tí mi ò ṣẹ̀, mi ò rò ẹ́, mi ṣe kankan. All because you fẹ́ force me láti ṣe nǹkan tí òun mi ṣe. You can't understand. Ọkọ mi ní láti mo gbọ́dọ̀ lóyún. Damn! How's that my business? Damn low now. I know that sorry is not enough fún gbogbo nǹkan tí mo ti ṣe. But anything tó bá máa ṣẹlẹ̀, I'm ready to pay the price. Can I take my leave now? It's a problem. I'm married in Nicola. Yeah, and guys, I really appreciate pẹ̀lú iṣẹ́ takuntakun tẹ́ ṣe fún mi. Nice job. Guy, èmi àti ẹ ti settle any problem. Madam. Need láti dúpẹ́ lọ́wọ́ wa. Báwa ṣe máa ń ṣiṣẹ́ wa nìyẹn. A máa ń ṣiṣẹ́ wa with no traces. Nǹkan tí mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣé lẹ́yìn iṣẹ́ tí a ṣe yìí kò sí wàhálà kankan, kò sí traces kankan? Ẹ má worry, kò sí problem. Gbogbo ẹ̀ ní kékeré ni, kò sí trace kankan.
Yeah, Mama, we me fẹ́ béèrè question kan lọ́wọ́ yín, but why they allow ká ti ìjà máa yẹn bákan lọ as in kò yé mi kí ló dé? No. Mo hate blood. I don't like it. So I'm so quick, I can't share anything fún. Mama, I sure pé no traces because that last time, tight gone. Yeah, tight gone. Seriously. Not at all. Má worry, not at all. Gbogbo ìta tí ń sọ látàárọ̀ ọdún. Mama, ti bí yẹn, ẹ ti ẹyin balance. Mama. Ṣé rí ìtúsọ yẹn gangan? Ìyẹn ṣe kókó. Ó ṣe kókó gan. Ẹ̀wẹ̀ yìí like ohun tí yẹn má worry. Kí n tó bọ́ stancing, account yìí máa dún pam. I ṣe gan, má worry. Anytime tí bá need anything, I'll be. Ẹ pè wá. Àwa gan máa dá yín lóhùn tá bá ti rí kọ́ yín. Àwa gan ṣe kíni? A máa ń sá yín. Oye yín. Madam. Madam. Bo kò fọ́nù rárá o. Honestly. So, àwọn obìnrin kan ṣì wà. Lẹ́ pé wọ́n desperate bẹ́ẹ̀ yẹn. Èmi gan ever believe only what that's desperate. Wow. Well, it's one of those things. Jẹ́ kí n sáré ìzàrà mi. Yeah. Jídé. Kí ló ṣe? Are you okay? Kí ló ṣe? Will you marry me? Yes, I will. Ṣé báyìí máa ṣe bá fa búrọ̀ dáradára kí tó ń kó fún bàdé kí ló fẹ́ kó máa sọ ní láìkẹ́ ẹ̀dá ló bá ń kó lè fi sọ̀rọ̀ sí ẹ̀ fi sẹ́yìn sílẹ̀ kó máa lọ jàre jọ́ ìṣòro náà kúrò ń bíbá yìí fi sẹ́yìn sílẹ̀ máa lọ mo ní kó máa lọ ní láìkẹ́ máa lọ ooo má pariwo ní ẹ lórí o ní láìkẹ́ mo ní kó máa lọ kó fẹ́ máa fún mi ní ọtí provoke mind mi I tell you to go máa lọ kàmí dẹ́rẹ̀ bọ́ sí bàjá rẹ̀ máa lọ ẹrù ẹlẹ́lẹ́ máa lọ a ní kó dìde kó máa lọ wọ́n ní kó dìde tó fẹ́ sọ mí lẹ́nu ní mi láìpẹ́ máa.
Àbí lágbára Ọlọ́run. Mami ẹ máa jẹun. I don't know. To live like a complexion. Wow. Oh, baby, stop. Oh, stop. I feel so happy anytime. I'm just like no, stop. Oh, baby, stop. Oh, stop. Yeah. What? What is it? Are you okay? Let me go and get you water. Get to me, what? Sorry. Why? What? Kidding? Yeah. Egbe. It's too much. Ṣé torí pé èmi náà ti mú ẹ gan. Jọ̀ọ́ jàre jọ̀ọ́. Stop. Yeah. So serious ni? Thank you very, very much. Very welcome, sir. Yeah. Ẹ kó máa rest dáadáa. Wàhálà yẹn ti ń pọ̀ jù. Tí ó bá ti ń di pé obìnrin ní miscarriage léraléra, ó máa lè fi stable infertility. So, ẹ má yẹ kó máa ṣe wàhálà ọkàn rárá. Ẹ má jẹ́ kó ṣe anything tó bá ti ń jọmọ́ wàhálà báyìí. Kó fẹ́ gbé pillow, ẹ bá wọn gbé. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. And mo bá advice yín, but ẹ̀yin fẹ́ wá láti ìlú òyìnbó yẹn. Ẹ máa fẹ́ ṣe nǹkan fúnra yín. Ó bá ń kẹ́ gba housemate fún ọ. So I'll reduce the stress. Okay. If that is the case, at this point, I don't have choice. You know, I'm not in Nigeria, so we do things in our own way. So by the housemate, I will do that. I will do that. And I'm assuring you, pay me, you just push your alarm. Thank you very much. Thank you very much. All right. I appreciate it. My question. All right then. All right. Ìjájẹ lówó kọjá. Ẹ sì jẹ mí lówó. Wo kí ni ilé kò sí nǹkan tí a lè fi gé ni. Ṣẹ̀ṣẹ̀ ń jà ni. Wo agbára tèmi ọ̀rọ̀ ní láàárọ̀ mi. Tiwa bèbí mi. Ẹ má mọ mi, ó ṣàrọ̀. Kí ló ń ṣe ẹ́ Tiwa? Wọ́n máa fún mi ní pátá. Ṣé o fẹ́ máa fún ọ kan chance? Èwo ni? Wọ́n máa ṣe yàn. How are you? How are you night? Ẹ ṣáà rí pé ó gbálẹ̀ lọ́wọ́ ni ẹ jẹ́ kó gbálẹ̀ kó lè dìde káwọn kọ́. Ẹ gbà mí, èwo ni sí Ronaldo? Ta ló mú wèrè wá? Ṣé mi ni ta ló mú wèrè wá? Ṣé mo ta sí ẹ ni? Abẹ́rẹ́ ò ní wèrè. Ó tán. Abẹ́lẹ́ burúkú ni. O ti rí nǹkan tó ń fojú mi rí. Ṣé wẹ́lẹ̀ ìṣó yẹ kó máa ẹ́ńtà mi ẹni àwọ̀? Ẹ má bínú, ẹ má bínú. Wà kí ló dé kó bẹ wèrè àti ìwò tí ń jẹ bàbà jẹ ni. Má wọrí.
ẹ má bínú ẹ̀wọ̀ ẹjọ́ ẹ ṣàrà fún wọn sílẹ̀ ẹ̀wọ̀ ẹjọ́. ó dẹ̀ ṣe wà á lásán mo ti máàkì ojú ìyá rẹ̀. 200 naira ibi láti mú ẹ lásán. 200 naira ní tẹ́mú yẹn náà ẹjọ́ náà. Tiwa ìwọ ṣáà máa fọ́n tiẹ̀. 200 naira ní tẹ̀sí jẹ́mi tẹ́lẹ̀ tí ì sanwó ẹ̀. ṣé bí 200 ni mo ti kú náà. 500 lè ṣe ń jẹ́ mi ṣe mọ̀ pé ẹ̀ tí fún mi. ọ̀gbẹ́ni gbàgbé ìyẹn o Nàìjíríà kan jẹ gbèsè. mo báyọ̀ ta ni. àwọn olórí burúkú onígbèsè máa wẹsẹ̀ kọ́lọ́kọ́lọ́ olórí burúkú tó tọ́ sáwọn tí ń rajà mí báyìí. ẹ wo torí mo ṣe láìkí kọ́ máa bá mi ìgbà tó máa ti wá síbí báyìí. olórí burúkú ni wọ́n olórí burúkú ni a ti mọ̀ wọ́n àwọn olórí burúkú àwa best customer rí is a best customer. ẹ má bá mi sanwó. ojúlówó ojú ṣàánú àwọn ṣàfihàn máa sanwó ẹ̀. ṣẹ́ni kan tútù. ẹ jẹ́ ṣé Pepsi yẹn tutù. ṣé Pepsi yẹn tutù dáadáa. Ok, bígí àbò ńkọ́? Ẹ̀jọ̀ ìdáhùn. Ṣé o máa láìkẹ́ bẹ́ẹ̀? Méjì ẹ̀kan lẹ́nu bọ̀. Nígbà yàtọ̀ síra ni. Ẹ ṣàkọ̀ mú ẹ̀mú kan wá máa ṣẹ̀ lọ́mọ ní omi wọ níjòkó ní àwọn ọmọdé. Orí ń bu tó bá yẹ kó èrè tẹ̀yìn pé ni ẹ má jókòó bá náà ọmọdé. Ṣé ẹ wọlé létí bá ọmọdé? Ẹ kó ṣì lọ́kọ́ àwọn ọmọdé. Ṣọlá Tiwa irọ́ ni o. Long time. Ó ṣì wà lẹ́nu káràkátà ọjà yìí náà. Olùgbà tó drop lẹ́sẹ̀ sún àgbà ẹ̀ ó ti lọ ṣe external exam ni. External exam? Yes. Kí ló ṣe external exam kankan? Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́? Yes. Jọ, ṣé ìdí iṣẹ́ ká máa báyọ̀ tajà ni mo ti fẹ́ kàwé? Tí mi ò bá ṣiṣẹ́ kankan, màámi ò ní jẹun. Tí màámi bá gbà àwọn ìgàjù, ìwọ̀nba owó tí mo bá rí ń bì báyìí la fi ń san gbèsè. Ìjọ́ tí owó òun ò bá kù, kò sí oúnjẹ. Jọ, kí ló fẹ́ máa dùn mí? Ṣé ìwé ni mo fẹ́ lọ máa kà? Mi ò ṣe ẹ̀sáàbù kọ́kọ́ o. Yeah, so sorry about that. Tiwa. Oh, rántí Bọ́lájí. Tiwa. Ṣé kò ṣe o ní rántí mi mo ṣe máa ń dá ẹ láàmú ṣé kò yẹ kójú ẹ sì wà lára mi so ó sì ti wá so painful so you get o ò ní rò kò sọ bá ní kó máa ra rò kankan so you get Ọlọ́run ló mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀ àwa náà tàbí bóyá ti wà ní higher institution náà àmọ́ nǹkan tá à ń face mo ṣe wà yìí tó bá bọ́ sí inú gbó báyìí tí màá ṣe bí kò pé sometimes mi ò rí bí sustain fún ara mi but let's just believe that bọ́lọ̀ ti kádàrá nǹkan ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti yẹ Ọlọ́run àkọ́ àmọ́ sí mo ṣe rí kinní ó fẹ́ dà pé ó tutù kan tí mo lè mú lọ just take it back má bínú bá mú change sọ́wọ́ sorry. All right. Ìjọba Èkó adúgbò adúgbò ṣé o lọ wá fún mi ní Tiwa. Kí ló ṣe? Kò sí nǹkan kan. Owó mi ń jábọ́ lójú ẹ̀ náà. Kò sí nǹkan kan. Ẹ kú jókòó mọ́ mi, dájú ẹ kú jókòó sí. Ó ṣe Adéọlá aya mi. Akúkú dá fún ẹ. Wàá kúkú finú ṣoyún. Wàá fẹ̀yìn gbọ́mọ pọ̀n nínú ilé ọmọ mi yìí. Màá wá bẹ́ẹ̀ gbé ọmọ ẹ̀. Màá bẹ́ẹ̀ jó, màá bẹ́ẹ̀ jọ. Ṣó ti gbọ́? Wo á dá fún ẹ o. Yá gbọ́ràn jàre. Tí n ta ni àwa ṣe ń bínú. Ó sì á kí àdúrà mọ́lẹ̀ bí a ti pàkọ́. Ó bẹ̀rẹ̀ sí ṣàdúrà. Àdúrà kí ló ń ṣe? Kí àdúrà kí ló ń ṣe? Wo
díẹ̀ sọ kíní kan fún ọ bẹ́ẹ̀ mi sì wà olórí ẹbí ni mí o wọ́n fi mí jẹ olórí ẹbí ni kí wọ́n tó lè fi yàn jẹ olórí ẹbí ẹni ń dángájíá ni àwa dé àyín ọ̀tọ̀ ní ta ni a fẹ́ sọ ọ̀tọ̀ ní tẹ́ wá sọ àwọn ṣe rádaràda wọ́n má jẹ parọ́ tán inú ń bí mi gidi gan. ìyàwó ṣé o fẹ́ gbọ́ ṣé o mọ̀ pé wọ́n bí Babájídé lọ́mọ nìwọ náà ṣe rí fẹ́ lọ́kọ ìyá rẹ̀ dẹ̀ ló sì ti dàgbà. tí ó wá dáa kí ìyá Jídé má fojú rí ọmọ Jídé wọ́n máa rí nígbà wo lọ́ máa rí. ọ̀dà bẹ́ẹ̀ ìgbà tá a fẹ́ rí gangan lèmi ń dúró dà arábìnrin ìgbà tó ní àfọ̀n ọ̀dà yìí ìṣẹ́jú mélòó wákàtí mélòó ọjọ́ mélòó ọ̀sẹ̀ mélòó àtòṣù mélòó ló fẹ́ fún ọ̀dà tó fi finú ṣoyún tó sì fẹ̀yìn gbọ́mọpọ̀n. ẹ kì í wọ́n fún mi ní ọjọ́ àbí wákàtí ọlọ́run ló lè déédéé lọ́dọ̀. mo ti mọ̀ pé ò ní lè sọ. n kò jẹ́ pé wọ́n mọ ọgbọ́n tí ń dá sí i. ó gbé gbájú fún. ó da ìyàwó mi wo gbogbo ọgbọ́n tó bá mọ̀ kó máa fi lóyún òun ni ó fi lóyún fọ́mọ tèmi o àbò níbẹ̀ ṣe ń ṣe é ni mo ti ń dàgbà lọ àgbà ti ń dé ṣèbí bí mo ṣe débí lé ní ìsìn ó yẹ káwọn ọmọ ṣùrùbọ̀ mi ni kó máa pe girama lọ́tún kó máa pe girama lọ́sì jọ. ọlọ́run sí àbí ó ti lọ́lọ́run ṣe àbí kò sí ṣe kò sáà ẹ̀jẹ̀ máa lọ. ó dáa tí ọkọ ẹ bá ti dé kò sọ fún un pé àwa fi bí pẹ̀lú àwọn ẹbí mo dẹ̀ fún ẹ ní oṣù 3 péré kó fi mọ bó ṣe máa lóyún o bó o bá lóyún ilé ẹ ti tó lọ nìyẹn o ó ṣe tí mo lè ṣe o gbogbo èyí tí mo ṣe fún ẹ náà torí pé mi ò gbé mi lè ẹ wò ó jà mí. mo ń tẹ̀lé sí i o mo ṣàánú mi. jẹ pàápàá èmi lámọ̀ràn kékeré kan tí wọ́n fún tó o bá sì tẹ̀ lámọ̀ràn mi yóò máa sì dáa fún ọ pọ̀. màá gbà wọ́n. mo mọ̀ pé lóyún oṣù 3 tí ọkọ rẹ sọ ẹ kàn ń parọ́ tara yín ni o ò lè lóyún àbí. àmọ̀ràn tèmi wá fẹ́ fún ọ rè kó o tẹ̀lé gbogbo ẹrù àtèyí tó kéré àtèyí tó tóbi ṣálẹ́yọ kọ̀ọ̀kan kódà o lè má dágbére fún Babájídé tó fi lọ ó ṣe rí mú sí sọ fún ọ. Ọlọ́run. Wo má gbàgbé àmọ̀ràn mi o. Mo lọ ṣàlùmí tù mí nínú Olúọ̀run tù mí nínú tọ́lọ́mọ bá ń pọmọ ẹ̀rọ níṣẹ́ Èdùmàrè jẹ́ rí tèmi pé ọ̀rọ̀ ẹ̀ pọ̀ ọ̀rọ̀ ẹ̀ pọ̀. kí ló dé ń gbọ́n ẹsẹ̀ ni tí bàbá ẹ bá ti ń gbọ́n ẹsẹ̀ báyìí ó ń bínú ni ṣé kò ṣe pé ó ń bínú sí mi ọkọ mi. ọ̀rọ̀ tẹ́ ń béèrè lọ́wọ́ mi ṣé kò tó bínú ni náà ṣé kò tó bínú ni ṣé rò bí mi ò gbọ́ gbogbo nǹkan tẹ wá dánwò mi báyìí ni àtẹ̀yìn àtàwọn fámìlì tẹ wá bíbà tẹ wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ síyàwó mi. ṣó ni mo bú òun ni. òun náà yìí ò sí bẹ́ẹ̀ bọ́yìn lè kó àwọn èèyàn tó wá bú bíbà yìí náà gbogbo ẹ má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà. ọkọ mi ó lè dáa fún ẹni bíbí ni mo bí ẹ mo fẹ́ kí ìwọ náà bímọ kí n rọ́mọ ẹgbẹ́jọ tí ẹni mò ń ṣe. Mom, there is something you're not getting right here. Ó dà pé ẹ mọ̀ pé èèyàn ni mí èmi kọ́ ni Ọlọ́run èmi kọ́ ni mò ń ṣọmọ àìrọ́mọ bí ìyàwó mi kò ń ṣòmo ló ń ṣọmọ Ọlọ́run ló máa ṣọmọ fún un ẹ fẹ́ ní that understanding ni ó ṣe jẹ́ pé ẹ̀yin Nàìjíríà tẹ́ bá ti bímọ ọmọ lè máa consider love tó wà láàrin wa ni mọ́mí ẹ máa take it easy o ẹ máa take it easy mi láìkẹ́ rárá. ní sùúrù ṣé mo ojú kan ẹ̀pà ojú kan èrè ni wo mi mo ti ń dàgbà lọ ìgbà wo ló fẹ́ jẹ́ kí n rán ọmọ mi gbé jọjọ. I am surprised you are even saying that. kò tọ́ sí lẹ́nu náà tó bá yẹ pé bó ṣe easy náà nìyẹn ó sì jẹ́ pé mi nìkan ló wá jẹ́ ojú kan ẹ̀pà ojú kan èrè ṣe ti bímọ lẹ́yìn mi àbí kẹ́ ti bímọ before mi. no ẹ wo náà. ọkọ mi òun náà ló fa gbogbo ìgbésẹ̀ tí mò ń gbé yìí ìwọ nìkan ló wà lọ́wọ́ mi wo ló pọ̀ lọ́wọ́ mi
òun náà ni mo ṣe ń sáré sọ́tún tí mò ń sáré sósì. mọ ẹ jẹ́ kí n sọ fáàtì fún yín tó bá jẹ́ póyún yín kẹ́ máa rí mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má mi lọ síbẹ̀ tẹ́ bá continue láti máa stress mi báyìí tẹ́lẹ̀ ń disturb ìyàwó mi èmi á gbé ìyàwó mi á padà lọ sí stage. No, that's the truth I'm telling you. You better stop all this thing. ẹ bẹ̀rẹ̀ kẹ́ stop ẹ. mo ti gbọ́. ẹ stop ẹ àwọn kọ́ la ń bímọ àwọn kí àwọn náà tún láṣọ wọn ni. mo ti gbọ́. Tiwa ọkọ mi ń ṣàkíní ìdọ̀tí inú ohun tó gbé wá fún wa yìí. Mami, màá fẹ́ bá yín sọ̀rọ̀ kékeré kan máa ní. Ṣẹ̀rí ní àná nígbà tí mo lọ bá ìyá ọlọ́gẹ̀dẹ̀ yẹn tí mo lọ bá wọn tajà lánàá. Mo wá pàdé ọ̀rẹ́ mi tájọ lọ sí school tipẹ́tipẹ́ secondary school. Ó tiẹ̀ kọ́kọ́ ní òun ti wà ní 200 level. Ìgbà tó kọ́kọ́ sọ lọ tó sọ bọ̀ bóyá aṣẹ́ mi tiẹ̀ kọ́kọ́ ń jọ lójú ṣùgbọ́n bò má mi àtìgbà tí mo ti jáde secondary school mi ò mà tí kò mi ò continue education mi. Tiwa mo fẹ́ kó mọ̀ wípé Ọlọ́run máa ṣe ó wà nú ọkàn tèmi náà ó dẹ̀ wà nú èròǹgbà mi sí ẹ ohun tí mo gbé dání ẹnìkan ló gbé wá ìdọ̀tí inú ẹ̀ ni mò ń ṣàkálẹ̀ rí nǹkan fi jẹ ìwọ náà ibi tó ti ń ṣiṣẹ́ owó tó ń pa tó ń gbà ń bẹ̀ òun la fi ń jẹun ó kàwé 6 ó kàwé 10 Ọlọ́run tó ṣe é débẹ̀ yẹn ó máa ṣe èyí tó máa tó fi tẹ̀síwájú iléèwé gíga lágbára Ọlọ́run mo fẹ́ kó kọ́kọ́ lọ fọkàn ẹ balẹ̀ nù ṣé inú èyí tá à ń tèrè jẹ yìí àti táṣẹ́rẹ́ tó ń mú wá la fi ń fún jẹ sẹ́nu mo fẹ́ ní kó fi tún lọ sí iléèwé gíga sí ó sì máa tẹ̀síwájú ṣùgbọ́n mo fẹ́ sáré lọ parí nǹkan tí mo ṣe ní yàrá mi. Wèrè ní ọgọ̀ lè dàbọ̀ ọ̀rẹ́ tí mi láti jẹ́ ike. Adìlé ọ̀run. Olórí burúkú ni. Àgbà tó dàbẹ̀ gbàṣẹ́ lọ tún wá fi dé bí. Dúró kí ni mínì tó fi ń jẹ́ kó gẹ̀. Tọ́lọ̀ o máa ní òun pa gbọ́jọ́ ta ni. Ẹgbọ́jọ́ ta. Látọjọ́ ta ẹ tún kó lọ ta. Àtọ̀ta ẹ kó wá sí Dùmọ̀ta. Àti pé mo tún wá ya wèrè. Kò ń ṣe wèrè nìkan. Ọmọ pé from Ọjọ́ta to Ọ̀tà. Orílẹ̀-èdè Ọ̀tà ara ta. Tí ẹ ti ta. Tiwa ta ni. Irọ́ ti conjunction tiwa ta. Irọ́ no conjunction. Èmi ò gbé kò. Olébùkún slippers. A ṣe ìjọba tí mo wèrè slippers yìí náà ni slippers dẹ́lọ́ slippers. Bọ̀mọ̀ máa wọ súkì. Àsúkì yá ẹ̀dá. Ìwọ lè dàbí àwa. Èmi ó miss. Èmi pàápàá. No, ìwọ ṣe conductor ni. Ọjọ́ conductor. Ọjọ́ pé kí nìdí? Ṣé kí n sọ fún ọ? Iṣẹ́ tó lọ fẹ́ bá mi wá ń kọ́. O lè rí. Wàhálà tó bá rí gan máa bàjẹ́. Ọyẹ kó wá surprise sí ọ. Sọ pé Ọlọ́ngbọ̀n jẹ́ ẹranko. Tẹ́lẹ̀ àbò jẹ́ ẹranko àwọn ọmọ ní ibi tí mo mọ̀ pé bá a fi kó gbà tipẹ́tipẹ́ lọ ti jọba láìka. Òun kan tó ra kọ́mẹ́dì fi yàtọ̀ sí kọ́mẹ́dì. Tá a bá ṣe kọ́kọ́ òun tiẹ̀ ta. Tá a bá ṣe kọ̀kọ̀ tiẹ̀ ta. Sọpọ́tà. Ọ̀tà yá ẹ̀. Ìbẹ̀lẹ̀ bí i ta. Bọ́dẹ̀ kì í tẹ̀. Gbogbo ti báwa ló máa ń korí burúkú wa. O lè bá èmi jẹ, o lè bá ètò òun jẹ. Olóògbé ẹ̀ ń gbọ́ kó. Yes, who is over there? Yes, who is somebody over there? Yes, came in. Madam. Yes, helping you. Somebody here. Madam. Madam. Take it, madam. Came in. Can I help you? Lefe. Kábínú. Kí ló dé tó bẹ sọ lórí burúkú ni? Ó wà ní òfin iṣẹ́ mi ò lè rí iṣẹ́. Èmi ni máa fi ní ṣèbájọ́ wa nú kọ́mpáàdì. No, kọ́mpáàdì yá àdàbọ̀ lórí burúkú ni. Sọ ya wèrè ni. It is my duties. Mo ya wèrè. Olórí burúkú pé àwọn wèrè náà rọ̀dún tó bá gbá mi bí tí n bá pa ìyá ẹlẹ́mẹ̀ta kó pè mí lọ́wọ́ lóṣù. Ó la jùlé lọ. It's my duties. Àjọ ṣe bí. Ẹlẹ́yìn wá ṣe. Wọ́n wá ṣe ọmọdé mo gbọ́n kán wá ọmọdé ń bí báyìí. Nǹkan tí n kò fẹ́ mọ̀ ni wípé ibi tó ń lọ yẹn ṣé ibi dáadáa ni tí ò lè sí wàhálà rárá. Mọ́mì, ibi tó ń lọ yẹn ibi dáadáa ni. Tẹ́pẹ́ tó bá débẹ̀ báyìí gbogbo nǹkan tó fẹ́ ṣe
tó wà lọ́kùn ẹ̀ báyìí ló máa ṣe fún ibi dáadáa ni ọkùn á balẹ̀ bó jẹ́ ṣe ló fẹ́ ṣe wọ́n á fi síbi iṣẹ́ bó jẹ́ skul náà ló fẹ́ lọ wọ́n fi síbi skul àwọn tí mo dé fẹ́ fún un lọ báyìí àwọn tí mo mọ̀ dáadáa ni ẹ̀yin gan-an ọkùn yín á balẹ̀ màá lè mú yín lọ síbẹ̀ ẹ̀yin náà lè mọ bẹ̀. ẹ máa mú mi lọ bẹ̀ o. máa mú yín lọ mọ́ mi. ohun tó ṣẹlẹ̀ ni wípé ẹjẹ́ kọ́kọ́ bá ti wà ní sọ́nù màá bá sọ́nà bá sọ bó bá gbọ́ mo mọ̀ pé òun náà wò wípé ó yẹ kí ìyàwó dópin kò ní lóhùn ò lọ ṣùgbọ́n kí kọ́kọ́ tì í síwájú kó má ní ìyá kan sọ́gọ̀ òun dà síta. bẹ́ẹ̀ ni mo ní kò sí wàhálà èmi àti ń tàn yín à wá bá ti yá. ẹ ṣe bá wá ń gbà yẹn bá ti bá sọ̀rọ̀ ẹjọ́ máa lọ. kò sí wàhálà mà. ẹ ṣé ìyá mi mo dúpẹ́ o. Yes, ma. Yes, ma. So, ma. Ekujoko ma. You are welcome. I hope there is no problem. Kò sí. Àwọn èdè jọ rìn pọ̀ ní àwọn àlejò lánìí. Àwọn àlejò. Àwọn visitors. Kí o dáadáa. Madam ló kí ẹ o. Madam lórí ẹ̀ alábíà. Ṣé o sí o? Kò sí àkàn. All station set. Ẹ kí n sọ ní mo bá. Back on spoke. Madam ẹ má bínú tí mo fẹ́ sọ. Mo ní ìdí ẹ̀fù wọn ni. Mo fẹ́ bá yín ṣiṣẹ́. Má bá mi ṣiṣẹ́. Bẹ́ẹ̀. Irú iṣẹ́ wo? Mo fẹ́ máa wà yín. Mo fẹ́ máa wà. It's a driving. Mo mọ́tò wà o. Tẹ́ bá fẹ́ la àjùlé tẹ́ fẹ́ lọ Kiromengosins Corporate 2 ìkọ́mẹ́ni. Àbẹ̀kọ́ alọ́jì. It's a driving. Sórí tó bá ṣe jẹ́ driving yẹn náà wò lè dá mi wá. Èmi ò gbé ò lè dá mi wá. Bó ṣe oré lẹ́yìn tiẹ̀ wèrè kó àbí tọ́yọ̀ àbí kí lẹ́ ń pè. Mèrèkó. Mèrèkó kò wá rí lọ sẹ́ni nǹkan tí o fún mi problem tẹ́lẹ̀ náà mo jẹ tiri ṣé o lè ṣiṣẹ́ gate man. Kí ló dé madam. màá sáàkó wọn tiẹ̀ so wàá lè máa ṣiṣẹ́ gate man. Ẹ ṣe kí madam kò lè dáa fún yín. Ayé yín lágbára lọ sáré sáré. àjọ aṣọ ìbú ni èmi ló gbéṣẹ́ pé tó bá fẹ́ ṣàdúrà ìwé lórí ibú. Irọ́ madam. Kí lorúkọ ẹ náà fún ọ̀sán nonsense. Àjùlé ọ̀run ni. Sọ fún wọn yín tó tó kúrò lóhùn gbọ́dọ̀ ayé yín sáré. Àṣẹ. Torí jẹ́ yín problem. Àṣẹ kò lè yẹ yín. Madam ẹ ṣe gẹ̀. Èèyàn gbọ́dọ̀ bá jẹ́ orúkọ rárá àdáyà Àjùlé ọ̀run kó ní kó má ṣe. Àbí ṣọ̀pọ̀lọ́ fẹ́ pa ẹni. Ọ̀gá sẹ́rí nǹkan ṣàméjì problem kalẹ̀ padà ní ọdún ẹ̀ ló ti wá so mo tó ṣẹlẹ̀ sí. Mo ti sáàkì wọ̀ rẹ̀. Ṣé ìyá wèrè ṣá? Madam. Wèrè kò. Wèrè kò. Abúlé ìbúrúkú rẹ̀ yan ọmọ yìí ṣé bẹ́ẹ̀ balẹ̀ mi jẹ́ ni. Ṣèlú látàárọ̀ tí mo ti jí mi tí mo kí mo ní problem mi ò mẹ́tí mi kí olókùnkùn mi bọ̀. Sọ́dọ̀ sókè wèrè jọ kí ló ń. Ibi tí mo ti ń ṣiṣẹ́ olóògùn pẹ̀lú ẹ̀kan lé mi kúrò bí ọlọ́run ẹjọ́ tó lọ lẹ́ẹ̀bá ṣe lọ́wọ́ mi. O mọ̀ pé o ní problem lọ́dún èèyàn. O wá mú that same person wá again pé kó wá máa ṣépè fún mi. Èpè kọ́ èpè àdúrà ni ó lè sọ pé kò ní da fún yín yẹn tó ní kò ní yẹ yín yẹn méjèèjì ṣiṣẹ́ fúnra wọn aṣọ ẹ̀wọ̀n aṣọ ọ̀fọ̀ kò ní da fún yín kò ní yẹ yín. Mo ní problem tó pọ̀ pẹ̀lú yín bóyá Àjùlé ayé àbí tọ̀run kọ́ ló fún yín tọ̀run ni ẹ̀ yàtọ̀ síra yín. Àti wà ti pẹ́ mo ti rí i pé wèrè jọ ń ṣe wèrè yín méjèèjì. ọjà tikẹ́tikẹ́ láti ń dọ̀rọ̀ aláìka. wọ́n já kíkẹ́ wo làwọn kí ni wọ́n bá wá ti wọn. ẹ ṣe nǹkan tó gbé mi wọlé. tó fún wọn lóyún ni. rárá o madam oyún tẹ kí ni ti fẹ́ fi fún wọn lóyún dá. kí ló fẹ́ fi fún wọn lóyún. látijọ́ yóò. tó bá tiẹ̀ padà dẹnu kọlẹ̀ ní òdà gbogbo àwọn ọmọ lọ́sàn-án lọ́gẹ̀dẹ̀ tá à mú wọn mọ́lẹ̀ ní security post ṣòro bí àwa ò rí ni. àárín àsọ ni kò káyé ni. ẹjẹ àbí bẹ̀yẹn lẹ̀ bó ṣe dúró jẹ́jẹ́ ni mo jókòó bó ṣe wọlé àfi gbàgbàgbàgbà mo kọ́ lé ògùn ọdún bẹ̀rẹ̀ jẹun lẹ́jọ́ ẹ̀jẹ̀ wẹ̀ kí ló lè bá ṣẹlẹ̀ náà bá ní òwúwa ṣe wọ́n kọ́ wò pé iṣẹ́ kí ni òwúwa ṣẹ́ lọ́dọ̀ madam ìwọ̀n wá ṣẹ́ ìwọ̀n wá ṣẹ́. wèrè ní ẹ̀ ni igbó ọṣẹ kí ló ló ń wá. bẹ́ẹ̀ni lóòótọ́ mo wá ṣe mo rí somebody níta nípa ìwà ọmọ ọdún mo ṣe wá ní pé fẹ́ wá ṣiṣẹ́. jọ̀ọ́ má bínú signboard tó lórí níta yẹn ṣé wọ́n kà fún ẹni àbí wọ́n gangan ló kà fún rẹ̀ kí ló wá kà ń bẹ̀. house help. house help ní housewife house help ló pé ṣé o fẹ́ wá fọ́kọ mi nígbà tí bá gbarú ẹ̀ house help jọ tán má bínú jẹ́ ń rí ẹ
ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ọmọ sí ẹ bẹ̀rù Ọlọ́run nígbà tí rẹ̀ bá wá sílé mi kó sọ pé òun wá ṣe ọmọ ọ̀dọ̀ ṣé o fẹ́ wá dorogún mi nínú ilé ni èmi ò lè gbà ẹ o nínú àwọn ọ̀rẹ́ mi tí má rè tó ń wá orogún màá ní kí wèrè yìí gba àdírẹ́sì ẹ̀ sílẹ̀ ṣó ti yẹ wọ́n á pè é o lè ṣiṣẹ́ bí irú ẹ̀ ọmọ ọ̀dọ̀ inú ẹ̀ le o ọmọ ọ̀dọ̀ o lè ríṣẹ́. pé ó dẹ̀ promise mi pé òun máa gẹ́bà sí mi lọ́la. In fact èèyàn mẹ́rin mo ti bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ yìí. Ìkan dárúkọ ọ̀la, ìkan sọ pé jọ Friday kó bá lè mọ̀ pé mi ò fọ̀rọ̀ ẹ ṣeré náà. Kò ṣe mo ti máa bínú pé mo sọ bẹ́ẹ̀ yẹn. No, ó normal but for you to know pé mi ò fọ̀rọ̀ ẹ ṣeré bí mo ṣe nífẹ̀ẹ́ ara mi bẹ́ẹ̀ náà mo ṣe nífẹ̀ẹ́ sí. Omi ìpín ọ̀la báyìí. Wọ́n wọrí ìfọkàn ẹ̀ balẹ̀ in fact ó lè jẹ́ ti bá kúrò ìgbà tí bá délé gan máa pe woman yẹn àmọ́ rán ọlọ́ọ̀lá létí oní Friday àwọn ará létí ẹ má gbàgbé Friday.
sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wo èmi náà dẹ̀ ti bi wọ́n léèrè wọ́n ti ní kò sí nǹkan kan tó máa ṣe ẹ́ ìwọ náà tó bá ti dán fọkàn ẹ balẹ̀ kò sí nǹkan kan tó máa ṣe mí náà wọ́n ní gbókùú ẹ̀ ránṣẹ́ sí mi ìwọ náà ní gbókùú mi láyọ̀ la máa pàdé wọ́n dẹ̀ ti sọ fún mi wọ́n ní wọ́n máa mú mi wá síbi tó wà mo máa mọ̀ bẹ̀ àbí bẹ́ẹ̀ ṣe sọ pé. bẹ́ẹ̀ni láìpẹ́ màá mú mọ́mí wá sẹ́kọ̀ọ́ wọ́n máa mọ ibi tó wà tó kò fọkàn ẹ balẹ̀ kò sí wàhálà. àbúrò fọkàn balẹ̀ ibi tó ń lọ ń ṣe bikini fọkàn balẹ̀. ẹkún ayọ̀ ní fọkàn balẹ̀ lọ́rọ̀ náà màmá ẹ jẹun ọmọ pẹ́ iṣu ọmọ á túbọ̀ jiná fún yín jẹ ṣẹ̀rí àsìkò tí ọlá ọmọdé ìbàdí kò ní bá inú sáré agbọ́rọ̀ lọ́hùn agbọ́rọ̀ á dirú àdìgbà fún yín ẹ̀jẹ̀ kò fi eléyìí bá mi fi ìdìkan mú ẹ bá mi fi ọkọ̀ tó dúpẹ́ o ẹ ṣé o ẹ̀yin náà lè dààmú ojú ò lè tì yín o. oúnjẹ ọmọ ni. ẹ ṣé mo dúpẹ́ ojú ò lè tì òun dà tí wá. àyọ̀ká mi bá a ṣe ń bá bọ̀ ṣọ́mọ yìí ò kí ń jalè. ọmọ dáadáa ni kódà mo mọ̀ ìyá ẹ̀ ọ̀rọ̀ tí ìyá ẹ̀ sọ jẹ́ kí n mọ̀ pé ọmọ tó farabalẹ̀ ni kò dẹ̀ ń ṣe ọmọ tó ń fẹ́ ọwọ́ fọkànbalẹ̀ mi ò lè mú nǹkan tí ò dá wá fún ẹ̀ náà tó bá ń doubt ẹ̀ definitely ò ń doubt èmi náà nìyẹn náà. kí lorúkọ ẹ. Tiwa. èyí tó wá pa báàgì mẹ́gbẹ̀ẹ́ bí ìkún ta gùnmù ìgbé sílẹ̀. ìdí sókè jẹ́ kí n gbé. bóyá tán. ibi ò lè gbọ́ ọkọ mọ́ mi lọ́wọ́ náà. mo ti rí ọmọ tó yíwà tuntun ojú ẹ̀ kàn. ṣó kì í jalè. rárá mà. ṣó kì í pẹ́ jí. rárá mà. ṣó kì í ṣọ̀lẹ. rárá mà. ṣó lọ́bùn. rárá mà. Adéọlá kí ló dé náà kí ló dé ọmọdé ò sí ní jam question tó question yìí ti bèèrè ó ti pọ̀ jù náà mo ti sọ fún ẹ pé ọmọdé ọmọ dáadáa ni mo ti ṣe investigation mi lórí ẹ̀ dáadáa mo mọ̀ pé ọmọ tó ń ṣe ọmọ tí ọmọ máa sọ pé kí ni mo mọ ọmọdé ìwà fún kí ló wá dédé tó tún wá. ọ̀rẹ́ ní sùúrù jàre ṣé wọn ló fẹ́ bá gbé ni ṣé bébí ló máa gbé lọ́dọ̀ ẹ̀ ó jẹ́ ń complain. rọra lọ́n fún. jẹ́ kí n béèrè nǹkan sí ṣé mi ókè sí ti bá bẹ̀rẹ̀ sí níwájú ẹ̀rí mi kiri inú ilé mi ò ní béèrè bóyá ọmọ tó yẹn lè trust rẹ̀ kí ló ń ṣe ẹ̀ náà. ìyá tó fẹ́ bá gbé èmi ń fún ẹ ní assurance pé ọmọdé òun ṣe ọmọ burúkú kò yọ kò nọ́bùn ó máa ń tètè jí kò ń fẹ́wọ́ fi gbogbo ìyẹn lẹ̀ fọ́lọ́run náà mo sọ kọ́ pé o tún dá òtí mi o ṣe wá ń bí léèrè lójú ẹ̀ báyìí kọ́ ọmọdé máa kọ́yà sókè nítorí ẹ̀ tó bá ti rí ẹ̀ tó bá ń bọ̀ náà kò ń ṣe kinní kò ń ṣe kinní. ó dáa o mo ti gbọ́ o ẹgbẹ́ àpàgùn àbí taṣọ jẹ ni ṣé ẹ tó bá ti gbà báyìí. Tiwa kí ló ń ṣe ẹ́ náà tó ń fa ojú rò but cheerful enough I don't like this look ṣé o mọ̀ pé bàbá ẹ̀ nínú jẹ ni o mọ̀ kan tí ẹ̀ dìde náà kọ́kọ́ jókòó sí bíbá súnmọ́ bíbá ìjókòó kí ló ń ṣe ẹ́ ṣé mo ń fìyà jẹ ni then you no see me as if I'm your father mo sọ fún ẹ pé kó má máa rí ẹbí ọmọ ọ̀dọ̀ nílé yìí mọ́ jókòó mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni kí ló ṣe wá dẹ̀ máa jókòó ẹ ó dẹ̀ ń gbọ̀n. Tiwa. má ẹni kò jókòó. Tiwa. wọn kò gbọ́dọ̀ pé látàárọ̀ ni. èmi ni mò ń bá sọ̀rọ̀. àwọn dáàdì ló ń bá mi sọ̀rọ̀. àwọn dáàdì ń bá ẹ sọ̀rọ̀ ó jẹ́ gbóhùn mi wá jókòó síbẹ̀ are you okay? má fi gbá mi wá jáde fún mi kó erí dàbí adìyẹ tó kó sómi. mi ò like bó o ṣe ń bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ I don't like it in fact I don't like her look at the way she's dressed house help. kí ló ń ṣe é gan woman yìí náà tó kì í fi ọkàn ara ẹ̀ balẹ̀ ṣé bí mo ní kó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi ó sáré pé mò ń bá sọ̀rọ̀ ni. kí lẹ̀ ń sọ kó jókòó sẹ́gbẹ̀ẹ́ for what kí lẹ̀ jìjọ fẹ́ máa sọ. wo mi ò láàgbé ṣe máa ń treat àwọn domestic staff yìí kí ló ń ṣe ẹ̀ náà ṣé wo gbọ́ tán máa ń sọ pé ọ̀nà ló jìn ẹrú ní bàbá ni ṣé o mọ̀ pé òbí kan ló bí ni wá dẹ̀ máa pariwo mọ́ wọn bíi pé wọ́n ń ṣèyàn kọ́ ni wọ́n ni. bọ̀ ayé ti ń gba tápà ìjù I don't like her dressing like at all. Then if you're not comfortable with the way she's dressed then you talk to her she'll probably have to change that. kí ló ń ṣe ẹ́ náà ó dẹ̀ ṣe bí pé òkun ṣe mi ló ń bá sọ̀rọ̀ ó ti mọ̀ mí náà. mi ò mọ̀ nǹkan tó ti jọ ń sọ. o ní láti máa take things easy o
láti gbà tí mo ti promise ẹ up till now mi ò break promises mi. Ṣé ọmọ Tiwa ni máa ṣe wá torí Tiwa máa lọ break promise tí mo ti ní ni? Kí ló ń ṣe náà? Ó dàpọ̀ mọ̀ pé mi mo wà wájú ẹ̀ yìí. Tó bá ti mọ̀ pé mi ni jẹ́jẹ́ kó kọ́kọ́ ẹ máa balẹ̀. Báwo ni ọmọ yẹn ṣe múra tó là kí ló wọ̀ tó burú nígbà tó yẹ pé ó reveal anything. Ọmọ wọ níkà ó dẹ̀ wọ top lé lórí. What is wrong with that? I'm sorry. I'm sorry. You know I trust you. If you trust me, then you should see that girl as my daughter. Wo sórí nǹkan tí kò yẹ ni pé ìwọ ló ń wá ọmọ. Wọ́n sọ pé orí ọmọ ló ń pọmọ wáyé. Bọ́ bí wọ́n ṣe ń treat ọmọ yóò ṣe bí ẹni tó ń gbọ́mọ rárá tọ̀. Kí ló ṣe náà? I'm sorry. Ó ní mi ni mo ń wọ́ ọmọ, èmi kọ́ ni mo wọ́ ọmọ, ìwọ ló ń wá ọmọ. Ìwọ lè kó mọ bó ṣe máa treat ọmọ yẹn. You're not doing the right thing, woman. I'm serious. I must be very frank with you. Oh, Tiwa. Whatever. Enjoy. Agbai. Oh, ní dànù. Oh shit. Ọmọ ẹlẹ́rù. Ó yọ wọlé, ó yọ bọ́tà. Ó yọ bọ́tà. Hello. Oh, kò lè máa kàn máa tinga sáwá dúró àwa yìí náà. Kò yẹ ń sìn. Tó bá wo gbónú ilé mi ní Ship Security International Nigeria Limited. Ọlọ́run mo gbé alátọ̀rí beauty ni. Bí ṣe máa bá kú tèmi ni. Ọlọ́run ní orílẹ̀ ìpẹ́lẹ̀. Òun bá mi sunkún kọ́ nìyẹn. Ṣé ti rojọ́ tán? Tẹ́ ń ṣẹnu belebelebele tẹ́lẹ̀nu òṣìlẹ̀ bílẹ̀kùn àfin. Ṣán fi ṣe yín ni. Ọrùn yín tó ń tọrọ bẹ̀ láì rabọ́. Tójú yín jábọ́ sínú ẹ̀ tẹ́ ẹ̀ mú sí. Ṣán fi ṣe yín ni. So iná gbogbo tó bá sọ lẹ́nìí la máa fi against ẹni cut off lọ. Cut off lọ. Kò yẹ sí. O dẹ̀ mo bàdó ni. You don't know bàdó. Mo ń tinga sá. Mo ń tinga sá. Ó ti yẹ sí. Sori kò yẹ ni. Sori gbogbo ebu tó bá bù mí náà ó ti yẹ sí. Ó bá mi láàmú. Ó suitable mi. Sori gbogbo ọdún èbó ti tóbi tó yìí. Tí everybody bá fẹ́ kó àbí tó bá fẹ́ yọwọ́ mi ló wà. Àbí Chief Security gẹ́gẹ́ bí ṣe sọ fún ẹ lẹ́ẹ̀kan sí. Sori bí madam àti ọ̀gá bó ṣe máa ń kọlu ra wọn bígbà tó ń kọlu Shoprite yẹn kò yẹ sí bẹ́ẹ̀lì mi náà ti fẹ́ kó máa yọ wá lálẹ́ tó bá ti wá yọ wá tó bá di láàárọ̀ káwọ́ wọlé lọ padà kébì gan máa ya àbọ̀ ẹ kí n kọlu ẹ. Ṣọ́ ṣépè fún ẹni jọ tí bá tiẹ̀ máa jọpọ̀ lọ máa jẹ́ ètò lẹ́yìn. Wèrè kọ́ àbí wèrè lọrin kí ló ń pè é. Wọ́n ń dárúkọ àwọn ẹran tó níbo ìgbé tiẹ̀ ń yọjú. Mi ò mọ bí olórí gbé yan rí ọ bá èèyàn tèmi Alábíà Paso wérere. Mi ò mọ bí Bàdó gbé yan rí ọ bá èèyàn tèmi wéré Alábí. Ó kàn wò báyìí ọmọ wèrè pọ̀ láàbí kan tí ò ṣe díẹ̀. Ṣé yóò gbọ́ wèrè yà mú tọ̀rọ̀ wa ní inbuilt battery ni mi ò yá lọ́wọ́ anybody no buy or vote from anybody. Tí wáyé ti bá kọlu ẹ gangan tán tí mo ń kọlu ẹ tán. Ọmọ wà á dẹ́gbà. Yé ikú o. Ó ṣépè fún yín ni. Hospital. Rí nǹkan náà, ó ṣe ọrùn gbùngbùn bíi ti ìgò magi. Wèrè tiẹ̀ tún wọ kábáṣù. Ó ṣe ẹsẹ̀ tó tóbi tẹ́ dìyẹ. Mo wà packages. Olórí burúkú ara ẹ̀, èmi sì wọ̀. Àgùntàn mi mà tiẹ̀ tẹ́lẹ̀ gbé ewúrẹ́ jù. Ó tí tẹ̀ ó sì máa tẹ́. Tó máa fà tẹ́tẹ́ gidi gan. Àwa ló èmi ló ti ń ga sáàsì. Bọ́bọ́bọ́bá ó kàn wò mí báyìí ni. Ṣé látòkè mi débi? Iṣẹ́ atit. Ṣé láti bí? Fọ́nrán máa yá bu ẹ. Máa yá. Máa kọlu ẹ. Ṣé máa ṣílẹ̀kùn abẹ́ ní ṣílẹ̀kùn fún mi? Ó wà ń ṣiṣẹ́ already. Kò yẹ sí, ó máa ń lọ tí wá sí. Ó ṣe ra ẹni. You are cooking yourself, Ọlọ́run gbọ́. Ẹgbà kò bá pé dàbú yàn ṣá o. Eléyìí tẹ́ gbégbà tó mú èdè àfi bí ayán tó kó sínú rẹ̀ sí wèrè máa ti ń ga sá. Lémi náà máa padà kọlu ẹni. Èmi láyé mi. Ó jẹ́ àwẹ̀rẹ̀ ni. Ṣé wọ́n sábẹ́ darúgbó ni? Kí ló mọ̀ kí ló ẹ̀tọ́ ẹ̀fọ́ kí ló rò? Mi ò mọ̀ ọmọ ni. Ayé.
àwo ẹni tó yá wẹrẹ tó yá wẹrẹ. sọ̀rọ̀ mi ò síwájú ìgbìmọ̀ ọ̀tẹ̀ báyìí tó jẹ́ pé bá ṣe ń pàkọ́ nìkan ń rúwó àbí abánitajà owó òpè a tún ṣiṣẹ́ nílé olóúnjẹ nílé lọ́lé ni àbírú orí ìwòpọ̀ wa kọ báyìí lẹ́tà yìí. No, dìde. Má fi ẹnu ẹ pé ọ̀rọ̀ burúkú sẹ́lẹ̀ dà ẹ́. Orí burúkú kọ́ ló gbé wálé ayé. Look at me. Ó mọ̀ bá àgbà tí ẹlẹ́dàá ti dá ẹ. Ó mọ ìdí pàtàkì tó fi dá ẹ wálé ayé. Don't say negative things. Ṣó ń gbọ́ mi? Má fi ẹnu ẹ pé ọ̀rọ̀ burúkú sílé ayé ẹ. Gbogbo ẹ̀dá láyé ló ní ìlànà gbogbo mi. Despite the fact pé mo jẹ́ ọmọ olówó, èmi náà ti ní àwọn ọgbà kan tí èmi náà ti la àwọn ìṣòro tèmi náà kọjá. Ìlú ìbò ni mo lọ, àwọn òbí mi ò sí níbẹ̀. Ó náwọn ìgbésẹ̀ kan tèmi náà ti gbé kó tó di pé Ọlọ́run gbọ́ àdúrà mi. Má ti torí nǹkan tó pass through yìí láti máa bẹ̀rẹ̀ sí máa sọ ọ̀rọ̀ òdì sílé ayé ẹ̀. Okay now, mo wá ń fi nǹkan kan dá ẹ lójú sí pé kò sí iye level of education to fẹ́ attain in your life that I'm not ready to sponsor you. No, don't do that, please, don't do that, I don't like it. Ẹsẹ̀ tẹ̀dá fi ń kúnlẹ̀ fún Ọlọ́run tó fi ń bẹ Ọlọ́run. Èèyàn tún gbọ́dọ̀ máa lò láti máa fi kílẹ̀ bẹ èèyàn mọ́. I am just human like you. Àti wọ́ àti mọ́mí ẹ̀ ò ìyá oníjẹ́ ẹnìkan fún nínú mọ́. Ó ní ìdí tọ́lọ́run fi darí ẹsẹ̀ wá sílé mi. You are like my daughter. Do you hear me? So I will treat you as such. Oh, kì í ṣe maid in my house. Get that out of your mind right now. It's what I'm saying, Claire. Yes, sir. Don't cry anymore, okay? Yes, sir. Your sufferings are over. That's a promise. Okay? Yàrá iná ló máa jókòó sí. Dàmílọ́n kí ló ń ṣe ní guest room. Kí ni mi ò ní wá ṣe? Mo fẹ́ try láti satisfy ẹ̀ ni. Ìyàwó ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ gbé wá sílé yẹn. Mo fẹ́ pé ìwà tí ẹ lè enjoy ara yín ló jẹ́ kékeré bedroom lẹ́kọ̀ọ́ máa bọ̀ ní Jésù. Ọmọ tó ń sọ yìí ṣé mo mọ̀ ti tẹ́lẹ̀? Àpò ìṣọ́rọ̀ ẹ̀ ló mú wa ni. Relationship wa àtọmọ yẹn ó ti go beyond. Babájídé, mo mọ nǹkan tí mò ń sọ. Lóye tó ṣe ń kẹ́tà fọmọ yẹn ó sì ti ju tèmi tí mo mọ̀ gan lọ. I don't get it. Mo jẹ̀ tí ń wo gan ti ọ̀rọ̀ yín ti fẹ́ máa sú mi like bóyá kí n fi lélẹ̀ fẹ́yìn méjì ni so that you people can enjoy yourself. You are always with this girl. Mi mọ nǹkan tó special about her. Every time ìwà àti ẹni tí mo bá lọ tí mo bá bọ̀ báyìí ó ti pè tí mo bá ṣe báyìí ẹ ti jọ jókòó. Sórí obìnrin tó bá ń wá ọmọ ó láti mọ bó ṣe máa tọ́jú ọmọ lọ́mọ torí fún ọ ní orí ọmọ ló ń pe ọmọ wáyé báyìí kọ́ ló ṣe máa rí ọmọ náà ẹ̀yin kò tí mo try láti sọ fún ẹ nìyẹn. Ó dáa mo lè fi lélẹ̀ fún yín so that kẹ́ lè enjoy ara yín dáadáa kó lè tó yẹn. Èmi sí ọmọ that little girl come on ṣé èmi tí mi ò ṣèrànù láti ìgbà tí mo ti wà nílùú òyìnbó pẹ̀lú iye ọdún tí mo lò títí tí mo fi dé àwa jẹ́ ọmọ kékeré yẹn ni màá fi break promise tí mo ní sí ẹ̀ come on now. Ayé yìí la wà kò sí nǹkan tí yóò kí n ṣẹlẹ̀. You know what? Get all this silly art. Let's go inside our room and sleep. Come on, dear. Come on, man. Oh, stop. Just leave me. Let me be. Jẹ́jọ́. Ẹgbẹ́ orí ẹ̀. Ṣé tó bá tẹ̀lé wá bá fẹ́ cheat on you ṣé pẹ̀lú ọmọ kékeré yẹn ni? Ọmọ kékeré ọwọ́ àbí ọwọ́ sí ilé ẹ̀kọ́.
Tiwa. Mo ní pé kò dìde kó lògùn yìí. Ó ń ṣojú sílẹ̀. Kí ló tún ṣe é tó ń sunkún? Ṣé mo nà ẹ́ ni? Why are you crying? Kó dìde kó lògùn ló ṣe ń sunkún. Daddy, I'm home. Ah, thank God you are here. You are welcome. Kí ló ṣe Tiwa? Àti jẹta ló ti sick mi mọ̀ nǹkan tó ṣe. Àti jẹta. Lóòdẹ pé mi ló sọ fún mi. Ṣé mi ò fún lóògùn ni? Ṣé mi ò try to? Àbí tó bá gbé lọ sí hospital náà kò kí n ṣoògùn lọ máa fún. Dúró náà, ṣé o ti gbé lọ sí clinic? Mi ò gbé lọ. O gbé lọ clinic kó wá fún ní self medication. Ṣé doctor diagnose nǹkan tó ṣe fún ni? Damn no. Kò sí nǹkan tí mo lè ṣe nílé tí ogun yín lè wà happy about it àbí. So kò lè lo oògùn tó bá lọ sí hospital kí ló fẹ́ fún. Ṣé kò kì í ṣoògùn? Ṣé o ti ríra ẹ̀? Sori torí tiẹ̀ náà yẹn sọ̀rọ̀ sí mi àbí. Kò kúkú sí nǹkan tí mo lè ṣe fún yín nílé tó lè tẹ́ yín lọ́rùn. Gbogbo ẹ̀ mi ò mọ̀ ṣe náà ni. Hello doctor. Hello? Oh, you're back. Oh, ẹ wá sir. Ṣé ẹ wo èmi náà ṣe ń kú ni? Oh, you have been here. Ẹ wo, the holy advice ti máa fún kojú pé ẹ tẹsẹ̀ lébọ̀. Oh, okay. But is she aware of this? Oh, no. Mo sọ fún mádàmù, èèyàn sọ nǹkan báyẹn fóbìnrin. Èèyàn sọ nǹkan báyẹn fóbìnrin. Bí ètò obìnrin ṣe máa gbọ́rọ̀ yàtọ̀ sí bí ètò ọkùnrin máa understand ẹ̀. Okay, thank you. Kí ló ń ṣe wo woman? Ṣé fẹ́ pọ́n ọmọ ọlọ́mọ sí mi lọ́rùn? Ọlọ́run jẹ́ kí mi pààyàn. Mo ti try, mo ti fún lóògùn. Then what? Ṣé mi mo dáná sí lára ni tá rẹ̀ bá ń gbóná? Ẹjọ́ máa yanjú ẹ̀. See my dear, don't worry, solution ma wá sí. Tí n bá ti wọ yàrá lọ máa lọ drop jacket mi, èmi àti ẹ̀ máa jọ débi kan sínsìn tó ti máa treat ẹ̀, okay? Ìyá ìdá! Ìyá ìwọ́dà àjọ lọ ni o. Gẹ́gẹ́ bí mo ti sọ, ọmọ yóò ní àlàáfíà, yóò sì gbádùn, yóò dìde. Gẹ́gẹ́ bí tí mo sọ fún yín nígbà tí Ọlọ́run ń ṣe àlàyé fáwọn màláíkà pé màláíkà ó yẹ máa wá dárúkọ kíní yìí, ṣùgbọ́n Ọlọ́run ti àlámà Ádámù ó ti kọ. Àwọn náà wá sọ pé subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. So látara délé Ọlọ́run ti fi mọ̀ mí, ṣùgbọ́n mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè o. Ṣé ẹ̀yin nìyá ọmọ yìí? Èmi kọ́ nìyá rẹ̀. Ẹ wo àfà, lóòótọ́ àwa kọ́ la bí ṣùgbọ́n àwa là ń tọ́, àwa náà ń dá gẹ́gẹ́ bí òbí fún. Yorùbá náà ló ní bí oko bá jìnnà ìyá kì í kó. Àfi kárí ìyá tó dẹ̀jẹ̀ lọ́mọ ìlú rí, torí pé ìyá rẹ̀ ní í ṣe o. Ìyá ọmọ yìí ní í ṣe. Tá a bá wá rí ìyá rẹ̀, lágbára míì tí mo lè sọ àti gbádùn ọmọ yìí ó nira. Àfà, ṣe rí àti rí ìyá ẹ̀ gangan ló easy jù. Ọ̀rẹ́ mi tó mú wá fún mi máa pè é sí. Pé ẹni tó fẹ́ pè jáde kó fi ọ̀rọ̀ lé kó fẹjọ́ lẹ́jọ́. Ẹ̀lọ́ Àyọ̀ká báwo ni? Wo Ọlọ́run ni mo fi bẹ̀ ṣé ò ní bàjẹ́. Ọmọ tiwa tó mú wá fún mi yẹn ọ̀ parí òyà látijọ́ ẹ̀. Jọ̀ọ́ torí Ọlọ́run bá mi mú ìyá ẹ̀. Wọ́n náà ló ń ṣe é sìn. Bá mi mú ìyá ẹ̀ yẹn lọ sílé wa. Dírọ́bà máa gbé wá bá wá bí ta wà. Jọ̀ọ́ torí tọ́lọ́ bá mi lọ síbẹ̀ sìn. Ọlọ́run mo fi bẹ̀. Wọ́n náà ló ń ṣe o. Wọ́n ṣàfihàn lé àwọn ọmọ sọ́lẹ́tà lọ́lọ́jọ́. Ó ṣe ọ̀rẹ́ mi kò ní bàjẹ́ fún ẹ. Ọmọ mi ni, ọmọ bíbí inú mi ni. Nígbà tó wá jẹ́ pé ìlẹ̀ ń bí, kí ló wá fà gan-an tó jẹ́ pé ìnáà lẹ̀ tún ṣe? Ẹ má bínú, mi sọ pé Kùránì parọ́, torí ìdí òótọ́ la bá Kùránì o. Ó ṣe máa lé mi mò ń ṣọmọ tí mo bínú.
torí mo fi bí ara ṣe kan mí ni mo fi pe Ọlọ́run wípé Ọlọ́run kó mu wọlé àṣẹ bẹ́ẹ̀ pé èèyàn kan ló bímọ yìí tó dẹ̀ gbé kalẹ̀ níbi tèmi ti ń lọ ọdún bíi 10 tí mi ò gbọ́ pá tí mi ò gbọ́ po tó ti torí ẹ̀dẹ́ rù mí síta. ẹjọ́ ìyá wa ẹ má bínú ẹ nígbà tẹ rí ọmọ yẹn bíi ṣàwòrò báyìí wà ní ọwọ́ ẹ̀ pink. ẹ wà ń bẹ̀ ni pink báyìí ni. èèwọ̀ ti yẹ ẹ. jíde ó dànù mo mọ nǹkan tí mò ń sọ ó wá nínú uncompleted building ma. ayé mi ta báyìí. èwo ló ń ṣe ẹ náà ṣé nǹkan fẹ́ sí ẹ lọ́pọ̀ lọ́dún. jíde bá kò fẹ́ sí mi èmi mo lọ́mọ yìí ọmọ mi ni nínú uncompleted building mo fi ṣàwòrò sí lọ́wọ́. ayé mi ta mo ṣe ra mi. Darling, I'm home, Jare. How are you? I'm fine. How was your day? Very lovely. mo ti ṣera mi o mo ti rọ́ọ̀dù mo ṣera mi. Ó dẹ̀ jáde lẹ́nu ẹ̀ pé òun ló lọ́mọ. ọmọ mi. Ìwọ bímọ. mo bí. Ó bímọ. Pẹ̀lú gbogbo àdéhùn tó ṣe fún mi. Let me make one promise for you today. Ìgbà tí màá fi lọ, tí màá fi padà dé, I will have no one in my life, no lead in my life, apart from you, because I am coming back to have you, family. Okay, èmi náà wá fi báyìí sọ pé wípé tó bá fi lọ tó máa fi padà dé o ọkùnrin kankan kò ní gun orí mi yàtọ̀ sí ìwọ. Ṣé rí nǹkan táwọn èèyàn máa sọ pé ọkùnrin ò ní wọn kí pàdéhùn ẹni ọkùnrin ò lọ́rùn ẹjọ́ ṣé wọ́n lọ́rùn pẹ̀lú gbogbo àdéhùn tẹ́mi àtẹjọ́ ṣe ìwọ lọ́rùn tẹ́mi lọ́rùn náà. Jíde kò lè yí ẹ ọmú ẹni. ó ti já màtà. Oya tẹ. èmi mo play Kí ló ṣẹlẹ̀? èmi mo máa kọ́kọ́ gbé. èmi mo play náà ẹ dẹ̀ fẹ́ máa ṣe tẹ́ntẹ́n. èmi mo ń bẹ mi lè máa play fún wa. èmi nìyà. Tẹ. Sorry. Jola ńkọ́? Diola.
because everything has been concluded already. Wow. So when we get to share good news with anybody, since mommy is not home, okay, other one thing, one of the driver want to drop me. I wanted to fetch it on the office already, but cannot drop me. And I don't want to have this conversation with you on phone. Don't make me go off when. Baby, I'm happy for you. I'm happy. But yes, I do out of office once. Okay. So maybe later tomorrow. Okay, Kusiwala. Take care of yourself. I will, sure. And that's fever. Don't worry, You take bunk pie. I'll take care of. All right, dear. Okay, now bye bye. Right back. Bye. Jide. Hey, boo. Má jẹ́ sọ fún jàre. Kí má fi tèmi bá ìrìn àjò rẹ̀ jẹ́. First of all, I'll miss you. Afa. Ṣé ìrobìnrin? Tẹ́ bá rí bí obìnrin ṣe máa ń fìtì náà sí ọmọ yìí. Àṣé ọmọ ẹ̀ ló fìyà jẹ. Àdúrà wa ni àmì bàbá ẹ̀fọ́ kò bá yẹ ọmọ yìí ó gbádùn. Ẹ̀fẹ̀ ṣàánú mi. Àmọ́ àyàkọ̀ ànìkan ni mo fẹ́ kí ẹ̀gbọ́n yìí. Kùránì náà ní wàá máa ń yà àmẹ́lì mẹ́sìkọ́lá sábà tí xayira ń yára fún wàá máa ń yà àmẹ́lì mẹ́sìkọ́lá sábà tí ṣàbùlà yàrá fún. Ètò wa fi mú ọmọ yìí ní àlàáfíà ẹni tó fi àárẹ̀ náà sí lára yóò jáde láyé yóò jáde láyé o. Jáde láyé ẹjọ àfa tèmi máa wò sàn nǹkan kò ní ṣe màá rọmọ yìí jèrè ẹ mú jèrè nìyẹn. èmi ò ní pẹ́ kó lu náà mọ́ láyé. mo jèrè. Feel the